بسم الله الرحمن الرحيم وبنستعين ولا حول ولا قوة إلا بالله. الحمد لله رب العالمين، العاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على رسول الله المبعوث رحمة للعالمين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه ومن تبع له بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المستمعين الكرام، وأحييكم بتحية مباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún ọba tó ní wá tí ń sọ lóhùn. Kí a tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí àwọn awẹ́lẹ́wà ní ọpẹ́ pé ọba wo ni ọba àgbáńlá ayé, ọba tó jẹ́ sí pé gbogbo nǹkan òun náà ló wà níkàáwọ́ rẹ̀. Òun ló ṣẹ̀dá gbogbo nǹkan, ọba tí nǹkan kan ò ṣẹ̀dá rẹ̀. Ọba tó ṣẹ̀dá ara rẹ̀, ọba tó sì báwọn ẹni rẹ̀ ṣàdéhùn, gbogbo ẹni ó bá di bẹ̀rù wọn Ọlọ́run tó fi lò sẹ̀mí ẹ̀, Ọlọ́run láwọn ni wọ́n látúbọ̀tán rí o, àtúbọ̀tán sì làgbà. Ọlọ́run èèyàn wá rí látúbọ̀tán rí àfi kó fi bẹ̀rù Ọlọ́run kó fi lò sẹ̀mí rẹ̀. Ọlọ́run mọ́sẹ̀ bí alátúbọ̀tán rí èèyàn wá lè jọ́tọ̀ Ọlọ́run àfi kó yí àbòsí láàrin fẹ́mi ara rẹ̀. Bàbá wa ìwò lónìí jẹ̀máà, àbòsí gbajúmọ̀, ọjà táwọn èèyàn ń ná láyé lónìí àbòsí ni o. Ọjà táwọn èèyàn ń náwó lé lórí, wọ́n tún lágbára lérí ẹ̀ lérí àbòsí. Ọlọ́run sì kìlọ̀ fún wa lẹ́yìn mẹ́yẹ ọ̀nà inú Al-Qur'an Karim. Ànábì náà sì kìlọ̀ fún wa sallallahu alaihi wasallam. Ọlọ́run ni mo ṣàbòsí léèwọ̀ fẹ́mi ara mi, èyí náà ó sì gbọ́dọ̀ ṣàbòsí o. Ó túbọ̀ sí gbogbo ẹni tí ó kúnlẹ̀ rẹ̀, ọgbọ́dọ̀ yàn àbòsí ṣe, ọgbọ́dọ̀ yàn láàyè, ọgbọ́dọ̀ yàn lọ́tàá, gbogbo ọ̀dẹ́ bí àbòsí. Ọlọ́run mọ̀ sí alábòsí. Bákan náà, ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run kó máa bá síwájú ẹ̀dá ẹni Ọlọ́run rán sáyé, ó máa jẹ́ rahmatan lil alamin, ó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé. Òjíṣẹ́ Ọlọ́run, ẹni ẹ̀sà, ẹni àbíyì, ìkẹ́ Ọlọ́run kó mọ̀ pẹ̀lẹ́ rí wọn, ó kárí àwọn ará ilé wọn, sàhábà wọn, àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé rípa wọn ní ti àti ọjọ́ ẹ̀san. Lẹ́yìn gbà yá kí gbogbo àwọn olùtẹ́tíbọ̀ àkírà wa ní ìkẹ́ ọlá, ìkẹ́ ọlá, ìkẹ́ àlàáfíà, ìkẹ́ náà ni wọ́n fi máa kí wá inú ọgbà àlùjánnà. Ọlọ́run kó ṣèmi àti lọ́mọ àlùjánnà, Ọlọ́run mọ́ sí wa lọ́mọ àná, ọláì ní kí méjì Ọlọ́run. Kí ni wọ́n máa jẹ́ tẹ́síkírọ̀, ìránnilétí? Ibo la fẹ́ lọ lónìí? Ọ̀rọ̀ lérí tá a ṣàfẹ́kù láyé lónìí, táyé wá di bó ṣe dà, táyé wá tí ayé wá di bó ṣe dà látara pé a ṣàfẹ́kù rẹ̀. Gbogbo àwọn tí wọ́n wá ní lánàá, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní lánàá, tí wọ́n lọ́lá ní, tí wọ́n nímọ̀ ní, tọ́jọ́ sí pé alágbára wọn ní lánàá, ṣùgbọ́n gbòódò ní wọn látúbọ̀tán rí o. Àwọn á rí pé kí ló lè fà á? Wọ́n lóun ṣe dá wọn lọ́lá tó, bí wọ́n ṣe jó lówó tó fẹ́ ṣe jó lọ́lá tó, bí wọ́n ṣe jó ní mímọ̀ tó, kí ló lè fà á? Àwọn á rí pé èyí tó fà á òun náà láì ní bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹni tí ó bá ti bẹ̀rù Ọlọ́run, tí ó fi kọ́lá rẹ̀ jọ, tí ó fi kówó rẹ̀ jọ, tó jẹ́ sí pé kò sí bẹ̀rù Ọlọ́run nínú ọmọ tó ní, nínú ọlá tó ní, nínú tọ́lọ̀ ń ṣe fún
àdéhùn Ọlọ́run ni pé òun láti bọ̀ tààrí àdéhùn Ọlọ́run òun náà ni pé kò ní sàtúbọ̀ tààrí fúrú àwọn ẹni bẹ́ẹ̀ torí àwọn tó lóun bá ṣàdéhùn àtúbọ̀ tààrí òun náà làwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run ní gbangba lọ́wọ́ bá àlékè ọlọ́wọ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ inú ọ̀rọ̀ rẹ̀ inú al-Qur'an Karim bá a bá lọ wọnú Suratul Nisa Quran chapter 4 verse 1 ibi tí ọlọ́wọ́ bá àlékè ọlá títí ń bá wa sọ̀rọ̀ nípa pé ìdítà gbọ́dọ̀ sí bẹ̀rù ohun Ọlọ́run lónìí òun lélẹ́yìn Ọlọ́run yá ayọ́ lè sí ní àmọ́ yá ayọ́ nurse náà Ọlọ́run ni mo pè yọ́ mi èèyàn o. Ọlọ́run lẹ́yìn ọmọ èèyàn, Ọlọ́run ni mo pè yín o. Gbogbo tí jèrè èèyàn lẹ́yìn Ọlọ́run ni mo pè yín o. Kí l'Ọlọ́run ń pè wá fún? Taqu rabbakum. Ọlọ́run ni ẹ bẹ̀rù Ọlọ́run ọba yín o. Ẹ bẹ̀rù ọba yín, ẹ bẹ̀rù ọba yín o. Ìwọ́n kí láà fi bẹ̀rù Ọlọ́run gan? Kí ni rísì táà fi bẹ̀rù Ọlọ́run? Ọlọ́run tó ní á bẹ̀rù òun. Kí ni ìdí táà fi bẹ̀rù Ọlọ́run? Ọlọ́run ní ibi tí a fi bẹ̀rù èmi Ọlọ́run ní pé allazi khalaqakum. Pupa inú yín ni, funfun inú yín ni, dúdú inú yín ni, kò pupa kò dúdú ni nínú yín látara ẹ̀mí kan mo ti dá yín o. Ọlọ́run látara ẹ̀mí kan mo ti mú yín jáde wá o. Ọlọ́run mú gbogbo ọwọ́ jẹ́ látara Nábì Ádámà alayhi salatu wa salam. Ọlọ́run pilẹ̀ wa kí ló fi pilẹ̀ Ádámà náà jẹ̀má kò ní àlẹ́ rẹ̀ fọ́. Ọlọ́run Ádámà jáde látara rẹ̀ fọ́. Ọlọ́run wá sọ wọ́n dẹ̀dá pẹ̀lú agbára rẹ̀ min nafsin wahidah. Ọlọ́run ni mo ṣẹ̀dá ayé látara ẹ̀mí kan yìí wa khalaqa minha zawjaha. Èmi Ọlọ́run wá ṣẹ̀dá ìyàwó ẹ̀ mo ṣẹ̀dá ẹ̀ jáde látara ara rẹ̀ látara Nábì Ádámà. Ọlọ́run ṣẹ̀dá àyà wa jáde yálà wa Nana Hawawu. Ọlọ́run ṣẹ̀dá wọn jáde látara ara wa níbi ẹ̀fáyà òsì wọn. Ẹ rí pé epo yẹn epo kan ni tọ́ka tí ò ṣe é nà tó ọba lọ́ọ̀nà ìmọ̀ akọ́ka mọ́ ọ lọ́wọ́ ló fi jẹ́ sí pé ìyàwó tó wà lẹ́ẹ̀dẹ̀ rẹ tó wà lẹ́ẹ̀dẹ̀ mi náà bọ́ ọba fẹ́ gbádùn sẹ̀mí ẹ yá fi wọ́n lẹ̀ bọ́ lóun ti ṣẹ̀dá wọn fi wọ́n lẹ̀ bọ́lá ọba àlekè ọlẹ́ ó ti ṣẹ̀dá wọn ní òfin ní sí wàhálà rárá torí pé ibi tó lòun ti mú wọn jáde wá látara egun kan ni tọ́jọ́ sí pé egun náà ṣe kí ni ọkà báyìí bọ́ ọba lọ́ọ̀nà ìmọ̀ akọ́kọ́ mọ́ ọ lọ́wọ́ bọ́ ọba lóòtún ká ju bó ṣe wà lọ ìmọ̀ akọ́kọ́ mọ́ ọ lọ́wọ́ ìkẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ mẹ́ ibi tó lọ́wọ́ bá àlékè ọlẹ́ ibi tó lòun ti mú wọn jáde nù mí náà ṣe wọn àyídẹ́ Ọlọ́run ni mo mú wọn búyàwó ẹ̀ jáde látara ẹ̀fọn ààrẹ
min nafsin wahidah wa bassa minhuma rijalan kathiran wa nisaa. Ọlọ́wọ́ látara àwọn méjèèjì nígbà wọ́n sùn pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run, pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run, èmi Ọlọ́run mo wá mú àwọn ọkùnrin lórí ìrànràn, èmi Ọlọ́run mú wọn jáde wá, mo mú jáde látara àwọn méjèèjì. Wọ́n ní sáà àti àwọn obìnrin, Ọlọ́run lémi Ọlọ́run mo ṣe bẹ́ẹ̀. Èmi Ọlọ́run ètò èmi Ọlọ́run ni o, èmi Ọlọ́run ọba ni mo ṣe bẹ́ẹ̀ o. Wa batha minhuma rijalan kathiran wa nisaa wattaqullaha. Ọlọ́run lémi Ọlọ́run ọba tí mo wá ṣẹ̀dá àwọn nǹkan yìí tẹ́nìkan ọ̀ṣẹ̀dá rú ẹ̀rí. Wattaqullaha. Ọlọ́run ni ẹ bẹ̀rù èmi Ọlọ́run náà o, ẹ bẹ̀rù èmi Ọlọ́run náà o. Wattaqullaha. Ẹ bẹ̀rù ọba tó ṣe bẹ́ẹ̀, ọba tó ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ni ẹ bẹ̀rù èmi Ọlọ́run náà o. Wattaqullaha. Ẹ bẹ̀rù ọba tó jẹ́ sí pé ibi ó ti mú ajáde wá ẹ̀dá kọ̀mẹ́dà kẹjá láti bẹ̀rí, kọ̀mẹ́dà kẹjá láti bẹ̀rí o. Ọlọ́run ni wattaqullaha. Ẹ wá bẹ̀rù èmi Ọlọ́run ọba náà. Inna Allaha kana alaykum raqiban. Mi ọ̀gbọ́. Ọlọ́run lémi Ọlọ́run ọba tí mọ́nítọ̀ yín ni o. Kò sí bí ẹ̀dá, kò sí bí tẹ́jà wulẹ̀ kó fi rẹ̀ pamọ́ sí. Ọba tí mọ́nítọ̀ ẹnìkọ̀ọ̀kẹ́ lọ́lọ́wọ́, ọba tá a ní ká bẹ̀rù yìí. Ẹ̀ríkẹ́ gbogbo tó wulẹ̀ ká jẹ́ láyé. Àjẹ́ bẹ́ẹ̀ lánàá, olówó la jẹ́ ni, olòṣì ní alánàá, ọlọ́lá la jẹ́ ni, aláìní ní alánàá, onímọ̀ la jẹ́ ni, aláìmọ̀tẹ́ ní alánàá. Ọlọ́wọ́ lémi Ọlọ́run. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Ọlọ́run lémi Ọlọ́run ọba tí mọ́nítọ̀ yín ni, kana alaykum raqiban. Kò sí bí ẹ̀dá wulẹ̀ kó sápamọ́ tó láyé. Ọlọ́run rí o, èyí ò sí lé fi ìkẹ́pamọ́ fọ́ba rẹ̀. Ọlọ́run ọba tí ò ti fara pamọ́ fún ni. Aha. Inna Allaha kana alaykum raqiban. Inna Allaha kana alaykum raqiban. Kana alaykum raqiban. Lọ́bi jẹ́ sí pé Ọlọ́run ọba tó yá bẹ̀rù ni o. Ọba tó yá bẹ̀rù Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ o. Ọba tó jẹ́ sí pé kọ̀kọ́ wa gbangba wa, ọba tó rí nàrí ni o. Ọlọ́run tó wá ń ṣẹlẹ̀ fún ẹnu sọ́ọ̀tù Ma'idah. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Taqullaha. Mi ọ̀gbọ́. Taqullaha. Sí Ọlọ́run, sí Ọlọ́run. Mi ọ̀gbọ́. Ọlọ́run ni mo pè yí tí ẹ nígbàgbọ́ lòdò. Ẹ̀yin tí ẹ nígbàgbọ́ sí mi Ọlọ́run lódodo, Ọlọ́run ni mo pè yí o. Ẹ̀yin tó jẹ́ sí pé bí dáadáa bá ṣẹlẹ̀ sí ẹgbàgbọ́ lónìí. Báyìí ni alọ́bá dé ní ẹgbàgbọ́ báyìí náà ni. Ọlọ́run lémi
ọlọ́run pè yín o. Ọlọ́run ẹ máa bẹ̀rù èmi ọlọ́run. Ẹ bẹ̀rù ọlọ́run, ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ní gbangba. Ọbẹ̀ ẹ̀rù lọ́lọ́run o. Ọlọ́run ẹ bẹ̀rù èmi ọlọ́run o. Ó sin ọlọ́run, ó sin ọlọ́run. Ọlọ́run wá ní ẹnìkọ̀ọ̀kan inú yín kó wọ́n tí ó fi súnmọ́ mi ọlọ́run. Nínú tá a fi máa ń súnmọ́ lò ní dáadáa wà, iṣẹ́ eré wà. Èyí á máa fi iṣẹ́ eré súnmọ́ lòun. Èyí á máa fi irun kíkí súnmọ́ lòun. Èyí á máa fa àwẹ̀ gbígbà súnmọ́ lòun. Èyí á máa fi wúmọ́ súnmọ́ lòun. Èyí á máa fi áàjì nílọ súnmọ́ lòun. Gbogbo tí ń jẹ́ dáadáa lè fi máa súnmọ́ lòun. Ọlọ́run lẹ́yìn ìgbà náà ẹ wá jagun sójú ọ̀nà tèmi ọlọ́run. Nínú tèmi ọlọ́run fún yín wọ̀ ẹ̀nà ayé ẹ sábà pé ẹ̀ ní ìkẹ̀kẹ̀ lánàá. Owó tí mo fi kẹ́ yín aláìní ní lánàá. Ìmọ̀ tí mo fi kẹ́ yín aláìmọ̀kan ní lánàá. Ọlọ́tẹ̀ mo fi kẹ́ yín ẹ olùsí ní lánàá. Ọ̀sẹ̀ ni ó ní lánàá o. Ọlọ́run gbogbo tèmi ọlọ́run ṣe fún yìí ẹ fi jagun sójú ọ̀nà tèmi ọlọ́run. La'allakum tuflihun ọlọ́run kẹ́ ẹ bá lè jèrè ní o. Àṣẹ ibi tá a ti lè jèrè gbogbo tọ́lọ̀ bá fẹ́ ní kọ̀ọ̀kan wa kẹ́mi sójú ọ̀nà tọ́lọ́. Torí tó fún wa yóò tán, àwọn tó fún á tán, ọlọ́lẹ́ní ọlọ́ọ̀tá, àwọn tó fún lọ́lá á padà tán, ìmọ̀lẹ́ní yóò tán, àwọn tá a mímọ̀ á padà tán. Omi á padà tán. La'allakum tuflihun kẹ́ ẹ bá lè jèrè ní o. Kẹ́ ẹ bá lè jèrè ní o. Inú sọ́ọ̀tù náà. Ayah 21, surah An-Nur. Mi ò gbọ́. Mi ò gbọ́. Nínú tí èdè yìí ó lè bẹ̀rù ọlọ́run orí kéèyàn máa tẹ̀lé ní èṣù. Ọlọ́run ní ẹ má tẹ̀lé lọ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ìtọ́nu. Ìlànà èṣù ẹ má tẹ̀lé o.
بالفحشاء àwọn èèyàn náà mẹ́rin ìbàjẹ́ lónìí. يأمرون بالفحشاء àti ẹ̀mí tí ọmọ tó ní wọ́n tí ó padà máa kú mẹ́. يأمرون بالفحشاء والمنكر والمنكر yóò máa pẹ́yẹ́ sí aburú ni. والمنكر bí wọ́n ti pẹ́ ikú wà bàjẹ́ ní sí aburú ẹ̀ tó máa ṣe. بالفحشاء nínú والمنكر tí ò jẹ́ ló ní sinmi tí ò jẹ́ ló ní sinmi lónìí ìwà àbàjẹ́ ni. بالفحشاء ìwà aburú ni. والمنكر àwọn èèyàn gbajúmọ̀ nípa àwọn aburú láyé lónìí. بالفحشاء والمنكر Àhẹ́. ولولا فضل الله عليكم ọlọ́run tí ẹ bá ti bẹ̀rẹ̀ ní ọdún lẹ́yìn. ولولا tí ẹ bá sọ lè ní ọdún. الله عليكم gbogbo àwọn wọ̀tẹ́ wù gbogbo àwọn wọ̀tẹ́ wù láyé lónìí. ولولا فضل الله عليكم tí ẹ bá ti ọlẹ́ ní ọdún. tí mo ní fún yín. ورحمته ọ̀rọ̀ àwọn tí ẹ bá ṣe tẹ́ ìlú ọlọ́run. ورحمته ọ̀rọ̀ àwọn tí ẹ bá ṣe tẹ́ ìlú ọlọ́run. ما زكى منكم من أحد أبدا ìgbà tí fẹ́ ní kẹ̀kẹ́ máa mú yín. ما زكى منكم من أحد أبدا torí ìwà tí a fò sẹ́wọ̀n tá a fò ọlọ́run tá a fò sẹ́wọ̀n tá a fò lẹ́wọ̀n tá a tún lóru ọdún tí ẹ bá ti bẹ̀rẹ̀ ní ọlọ́run tí mo lórí yìí ní ìwà tí fẹ́ ní kẹ̀kẹ́ máa mú yín. ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي ما يشاء Torí ọlọ́run ni ọlọ́run ni ọlọ́run fọ̀ náà. ولكن àwọn àgbẹ̀kọ́ ọlọ́run tó ọkà wọn fún àwọn tó ọkọ̀ wọn láyé. ما يشاء torí pé inú ayé lónìí ó ti fún àgbàjẹ́ wa burú. ولكن الله ọlọ́run tí ẹ bá ṣe pé ní ọlọ́run يزكي ما Yuzakki man yasha. يشاء ẹni omi ọlọ́run bá wù ní ìfọ̀ náà. ẹni tó bá wù ní ọlọ́run ní ọlọ́run fọ̀ náà. الله سميع عليم ọlọ́run ṣẹ̀lẹ̀ wọn àní. الله سميع عليم والله سميع عليم ọlọ́run ṣẹ̀lẹ̀ wọn àní. ọlọ́run ní ọlọ́run ọ̀gá tí ń gbọ́ mi ní. ṣẹ̀lẹ̀ àní ọ̀pọ̀